beyond expectations. And let someone shout hallelujah. Hallelujah. Beyond expectation. Ó lágbára ojú bá ṣe lérò lọ. Gbogbo agbára láyé lọ́rùn lọ́wọ́ rẹ̀ ló wà. Ọba tó lè pa tó lè jì tó tún lè sọ́dà ayé. Ìkáwọ́ rẹ̀ gbogbo ayé wà alágbára ni. Ó lágbára ojú bá ṣe lérò lọ. Gbogbo agbára láyé lọ́rùn lọ́wọ́ rẹ̀ ló wà. Ọba tó lè pa tó lè jì tó tún lè sọ́dà ayé. Ìkáwọ́ rẹ̀ gbogbo ayé wà alágbára ni. Ó lágbára ojú bá ṣe lérò lọ. Gbogbo agbára láyé lọ́rùn lọ́wọ́ rẹ̀ ló wà. Ọba tó lè pa tó lè jì tó tún lè sọ́dà ayé. Ìkáwọ́ rẹ̀ gbogbo ayé wà alágbára ni. Ó lágbára ojú bá ṣe lérò lọ. Gbogbo agbára láyé lọ́rùn lọ́wọ́ rẹ̀ ló wà. Ọba tó lè pa tó lè jì tó tún lè sọ́dà ayé. Ìkáwọ́ rẹ̀ gbogbo ayé wà alágbára ni. Àpòjù wa sókè sí Ọlọ́run wa àti ọwọ́ àti ọkàn àtàrà wa tẹ́wọ́ gba àdúrà wa Olúwa bó tilẹ̀ ṣe àìlera Ọlọ́run wa. Ó lágbára ojú bá ṣe lérò lọ. Gbogbo agbára láyé lọ́rùn lọ́wọ́ rẹ̀ ló wà. Ọba tó lè pa tó lè jì tó tún lè sọ́dà ayé. Ìkáwọ́ rẹ̀ gbogbo ayé wà alágbára ni. Àfojúsọ́nà à ń wòkè Ọlọ́run wa à ń pè ọ́ ajẹ́wọ́ rẹ̀ pé wọ́n lọ́lọ́run wa kó sọ́nà mìíràn lẹ́yìn rẹ̀ Ọlọ́run wa gbogbo ọkàn wa gbogbo ayé wa lọ́dọ̀ rẹ̀ ni. Ó lágbára ojú bá ṣe lérò lọ. Gbogbo agbára láyé lọ́rùn lọ́wọ́ rẹ̀ ló wà. Ọba tó lè pa tó lè jì tó tún lè sọ́dà ayé. Ìkáwọ́ rẹ̀ gbogbo ayé wà alágbára ni. Ọ̀nà àrà lọ́lọ́run wá bá ṣiṣẹ́ rẹ̀ láyé àrípasẹ̀ rẹ̀ lórókun ogun ìpìlẹ̀ ṣì ọ̀nà rẹ̀ ẹnìkan kò mọ̀ àwọn máa rí dìní ó pa iṣẹ́ ìjìnlẹ̀ mọ́ ọba àwọn ọba ó lágbára ojú bá ti lérò lọ gbogbo agbára láyé lọ́rùn lọ́wọ́ rẹ̀ ló wà ọba tó lè pa tó lè jì tó lè sọ́dà ayé ìkáwọ́ rẹ̀ gbogbo ayé wà alágbára ni. Ó lágbára ojú bá ṣe lérò lọ. Gbogbo agbára láyé lọ́rùn lọ́wọ́ rẹ̀ ló wà. Ọba tó lè pa tó lè jì tó tún lè sọ́dà ayé. Ìkáwọ́ rẹ̀ gbogbo ayé wà alágbára ni. Àìgbàgbọ́ bí látẹ́mi lolúwa òye ò sì dídé fún ìgbàlà mi. Kì í ṣá máa gbàdúrà òun ṣe rànwọ́. Bá Kristi wà lọ́dọ̀ mi ìfòyà kò sí. Bọ́nà mi bá ṣú ó ń ṣá ló ń tọ̀ mí ìṣàkọ̀ràn ṣá ó yóò sì pèsè. Ìrànlọ́wọ́ ẹ̀dá gbogbo sákì. Ọ̀rọ̀ tẹnu lẹ́sọ̀ yóò borí dandan. Redeemers Network Television.